Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Tuesday, June 30 ọdún 2026 tá a wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tàyànmọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kọran yan Aries tàbí láàrin March 21 sí April 20. Iṣẹ́ lè rí bákan lọ́jọ́ tòní o, ẹ máa busy púpọ̀ lọ́jọ́ tòní, tẹ́ máa rò lọ́tùn lósì pọ̀nà ọ̀lẹ́fẹ́ gbégbà tí gbogbo àti ẹ̀fí balance pressure iṣẹ́ máa wà dáadáa lọ́jọ́ ti tòní. Ẹ mọ́kàn balẹ̀ kẹ́ ṣiṣẹ́ yín ní jẹ̀lẹ̀ńkẹ́ ẹ máa rọ́ ṣara yín ju bó ṣe ẹ lọ. Ẹ fọgbọ́n ṣe ẹfẹ̀lẹ̀ ṣe láàyè iṣẹ́ lọ́jọ́ tòní torí stress máa fẹ́ pọ̀ púpọ̀, bùkátà iṣẹ́ máa fẹ́ pọ̀ lọ́rùn yín. Àwọn iṣẹ́ tẹ́ ti ṣe pàtì àsìkò yìí ló ṣeéṣe káwọn customer wá disturb yín dáadáa gbé lágbájá ó yá iṣẹ́ mi wá ṣe fún mi, iṣẹ́ mi wá bá mi yanjú ẹ̀ ní kíákíá. Ó ṣeéṣe kí lè wáyé lọ́jọ́ tòní, pressure iṣẹ́ máa pọ̀ ṣùgbọ́n sùúrù ní kẹ́ fi báwọn èèyàn lọ, ẹ má sì torí eléyìí kẹ́ wá kanra àbí fi bínú rẹpẹtẹ. Ó ṣeéṣe tẹ́ bá tẹpá mọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní kẹ́ rí àwọn kankan achieve ní ìgbẹ̀yìn, kẹ́ rí àwọn kankan achieve tá a mú yín lọ́kàn balẹ̀ pé Ọlọ́run bá mi ṣe, mo padà yanjú iṣẹ́ yìí, iṣẹ́ tí ò jẹ́ kí n sùn jẹ́ tí ò jẹ́ kí n wo mo padà yanjú ẹ̀. Ó ṣeéṣe kí ẹ ráwọn iṣẹ́ kan yanjú lọ́jọ́ ti tòní. Iṣẹ́ lè rí bákan torí stress rẹpẹtẹ àti torí ìdúnkokò tàbí kí customer kan fẹ́ wà bákan bákan sí yín lọ́jọ́ tòní. Ẹ fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní kí ẹni lè lọ dáadáa. Ọjọ́ tòní wá jọjọ́ tó ṣe pé ọ̀rọ̀ iṣẹ́ yìí gangan náà lẹ gbọ́dọ̀ wò lórí, ọ̀rọ̀ iṣẹ́ gangan lẹ gbọ́dọ̀ jì ṣe, iṣẹ́ gangan jẹ́ major thing tẹ gbọ́dọ̀ focus lórí lọ́jọ́ tòní tá jẹ́ kí gbogbo ọjọ́ tòní lọ dáadáa. Iṣẹ́ yín lè rí bákan díẹ̀ torí stress ṣùgbọ́n ìrówó lè wọlé fún yín tẹ bá falẹ̀ mọ́ṣẹ́ bákan náà. Bá ṣe pé yàn tó lólùfẹ́ yín á dára lọ́jọ́ ti tòní, tẹ́lẹ̀ rí support wọn gan lọ́jọ́ tòní pẹ̀lú. Aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lè ní tí kọ́lọ̀ burgundy sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ oríire ló jẹ́ fún yín látàrí pé púpọ̀ ọdún yín ire ọ̀nà jíjìn, ire ìlú èkèrè, ire máa wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Advancement tá a sọ lánàá ó ṣeéṣe kí ó tún tẹ̀síwájú lọ́jọ́ tòní, kí nǹkan yín túbọ̀ máa búrẹ́kẹ́ sí, kóríṣiríṣi nǹkan mèremère túbọ̀ máa ṣẹlẹ̀ sí lọ́tùn lósì. Ẹ máa rí dùnnú, ẹ máa ráyọ̀ dáadáa lọ́jọ́ ti tòní. A máa ṣẹ̀yìn gan, máa gbé yín lọ́kàn bí ìgbà pé ó yẹ kí nǹkan yín ti boost dáadáa, ó yẹ kí iṣẹ́ mi ti lọ dáadáa, ó yẹ kí ayé mi tún ti dára sí, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tẹ́ máa gbé gbà láti jẹ́ kí nǹkan náà tún búrẹ́kẹ́ sí lẹ́ẹ̀ máa rò lọ́jọ́ ti tòní. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ láti fi sa ipá láti rí dájú pé business yín tó jẹ́ ẹ̀kan tẹ́lẹ̀ ó di méjì, àwọn ọ̀nà tẹ́ ń gbà rówó tó jẹ́ ọ̀nà ẹ̀kan tẹ́lẹ̀ kó di mẹ́ta kó di mẹ́rin, kọ́nà ṣí kọ́nà là fún yín. Ọwọ́ yín báyìí ló kù sí. Àwọn ìmọ̀ tẹ́ wá ti ń mọ̀ láti bí àná, àwọn kankan tí ń wá sí ọpọlọ yín tẹ́ ti ń gádà bí àwọn knowledge kọ̀ọ̀kan, ó dára kí ẹ lò lásìkò yìí torí àsìkò yìí gangan àsìkò ta ní full moon ló jẹ́. Full moon máa bí kí nǹkan tún boost yàtọ̀, yìí máa bí kí ọ̀pọ̀lọpọ̀ yín kí ẹ máa sáré àṣeyọrí. Ọ̀pọ̀lọpọ̀ yín sì rí travel lè wáyé lásìkò yìí. Ẹ̀yin tẹ́ ti ń ṣiṣẹ́ lórí travel kan látọjọ́ pípẹ́, ó ṣeéṣe kí ó fẹ́ bọ́ sí fún yín lásìkò tí ẹ wà yìí. Àsìkò àti ìrìn àjò lélẹ́yìí ẹ lè lọ síbikíbi tó bá wù yín, kò sí wàhálà. Ìrìn àjò tó bá wáyé lásìkò ìrìn àjò àṣeyọrí ló máa jẹ́ láṣẹ ní ọwọ́ Ọlọ́run Ọba. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ lénìí. Bá ṣe pé yàn tó lólùfẹ́ yín á dùn alárinrin, bẹ́ẹ̀ sì ni owó gan lè wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní èní tí kọ́lọ̀ magenta sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ oríire lọ́jọ́ yìí jẹ́ fún yín o, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ ìṣelógo ló jẹ́ fún yín látàrí pé púpọ̀ nínú yín oore tẹ́ ẹ̀rọ kan ajá wọlé lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin, gbogbo yín ládàbí ìgbà pé kẹ́ súnmọ́ olólùfẹ́ yín lénìí tó sì dára kí ẹ ṣe bẹ́ẹ̀. A ṣe yín bí ìgbà pé kẹjọ wà papọ̀, ara máa rìn yín bí ìbálòpọ̀ bí nǹkan ló máa ṣe yín lọ́jọ́ ti tòní. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin lọ́jọ́ tòní. Ìrẹ́pọ̀ tó wà láàrin ẹ̀yin àti ọ̀gá yín àbẹ́rẹ́ ẹ̀yin àti èèyàn kan tẹ́ jọ ń ṣe papọ̀, ìbáṣepọ̀ yín máa wọnú ara dáadáa sí lọ́jọ́ tòní tó ṣe pé máa like ara yín sí dáadáa. Ẹni tẹ́ wá ti jọ ń dà kọ́pọ̀ láti jọ́ mẹ́ta, nǹkan kan tẹ́ ti fúrògbìn pé lápájá jájọ pàǹkan ìpọ̀, ìbáàjẹ́ àjọ kan lẹ́wọ̀ láti jọ́ mẹ́ta, ó ṣeéṣe kó jẹ́ pé nílẹ̀ máa kó àjọ náà, ó ṣeéṣe kó jẹ́ pé nílẹ̀ máa kéré ẹ̀ tàbí kí ẹ kẹ́fín pé títí ọ̀la a máa sẹ́ndì owó ẹ̀ títí ọ̀la nǹkan yìí àṣeyọrí ti yọrí ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ máa ṣàṣeyọrí, ẹ máa achieve àwọn kankan lọ́jọ́ ti tòní tó sì jẹ́ achievement tí ó máa wà tangible. Èní ò dára rárá láti fi ronú. Tẹ́ bá lọ ronú lọ́jọ́ tòní ó lè fẹ́ bí kí ọ̀tá yín máa bẹ̀rẹ̀ sí ní gbàgbé nǹkan látòní lọ.
ẹ rí dájú pé ẹ ronú àròjù lórí ohunkóhun situation èyíkéyìí, ẹ free ara yín kẹ́ mọ̀ dájú pé Ọlọ́run ló ń ṣètò ìgbésí ayé yín, Ọlọ́run sì máa bá yín ṣe tó ṣe pé gbogbo ẹ máa rọlẹ̀, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Ìbáṣepọ̀ yín àtàwọn àna yín náà á dùn alárinrin lénìí, iṣẹ́ á lọ dáadáa. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, bẹ́ẹ̀ sì ni owó gan lè wọlé fún yín lénìí pẹ̀lú. Burgundy jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 12 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ yìí, ọjọ́ tó le rí bákan ló jẹ́ o. Ọjọ́ yìí gbà kíyèsára púpọ̀ púpọ̀ púpọ̀. Iṣẹ́ fún yín wàhálà stress yín gan lọ́jọ́ ti tòní, stress yà pọ̀ púpọ̀ o, stress yà pọ̀ púpọ̀ láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Kódà gan ara máa ṣe yín bí ìgbà pé ara ń kan yín gan látòwúrọ̀ sí di àṣálẹ́ ọjọ́ tòní. Àárín èèyàn àti olólùfẹ́ yín náà àtúrí bákan, ìjà lè wáyé lọ́jọ́ tòní. Nǹkan kan lè wáyé láàrin èèyàn àti olólùfẹ́ yín lọ́jọ́ tòní tó máa bí stress tàbí tá fẹ́ bí à ń káàánú ara ẹni lọ́jọ́ ti tòní. Ẹ kíyèsára, prayer lẹ nílò àti sùúrù, prayer àti sùúrù lẹ nílò. Ẹ fi sùúrù ṣe ní ibi iṣẹ́ yín, ẹ fi sùúrù bá olólùfẹ́ yín lò. Ẹ ní rí ohun tó máa lágbára jẹ̀mí yín lọ láṣẹ lọ́wọ́ Ọlọ́run bá. Nǹkan kí nǹkan tẹ́ bá ń ṣe níṣẹ́ lọ́wọ́, ẹ rí dájú pé ẹ wà careful dáadáa pẹ̀lú ẹ̀. Ẹ fálẹ̀ mọ́, ẹ má fàyè gba distraction rẹpẹtẹ lọ́jọ́ tòní. Nǹkan máa pile up fún yín tẹ́ fẹ́ mójútó ní inú ìgbésí ayé yín lọ́jọ́ tòní tó ṣe pé ẹ máa fẹ́ òǹkọ̀nà wò lẹ́fẹ́ gbígbà, ṣùgbọ́n Olódùmarè ọba Ọlọ́run á bá yín ṣe tó ṣe pé gbogbo ẹ máa dìgbà wọn lágbára lọ́wọ́ Ọlọ́run bá. Ẹ ṣe prayer, kò sí bí ènìyàn ṣe le koko tó, ọ̀la ń bọ̀ wá dẹ̀rọ̀, kẹ́ ṣe prayer dáadáa. Àkókò aago 7 kọjá ìṣẹ́jú 12 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ deep pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ ti tòní. Tólólùfẹ́ yín bá ṣe nǹkan tó dùn yín gidi gan, ẹ má wulẹ̀ fìní jà àbí fàfàǹfà rẹpẹtẹ. Ẹ rí dájú pé ẹ calm, torí ẹ̀ ní ìtẹ́ bá jà, ìjà náà lè jẹ́ tó máa ní agbára díẹ̀, kí ẹ kíyèsára púpọ̀ púpọ̀. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ yìí ọjọ́ oríire ló jẹ́ fún yín, ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́, ṣùgbọ́n o stress máa pọ̀ o. Àìlera tí ó ti pamọ́ láti jọ́ mẹ́ta nínú àgọ́ ara yín ó máa bú jáde lọ́jọ́ ti tòní o. Tẹ́ máa fẹ́ máa wò pé health mi kí ni mo fẹ́ ṣe, ọ̀nà mo fẹ́ gbà, bóyá kí n sáré lọ rògùn. Ó dára kẹ́ ṣe bẹ́ẹ̀ o. Ẹ tọ́jú ìlera ara yín dáadáa, ẹ tọ́jú ìlera ara yín dáadáa ní kókó yẹn nìyẹn. Ẹ tọ́jú ìlera ara yín dáadáa lọ́jọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni bí task bá ṣe wá pọ̀ tó, ẹ rí dájú pé ẹ ń try best yín láti plan and adjust. Ẹ plan lé lórí kẹsì adjust àwọn kankan láti rí dájú pé ó bá ìlera ara yín mu, ó bá ohun tí ọjọ́ tòní ń sọmọ, láti rí dájú pé iṣẹ́ ò wá pọ̀ ju bí ó ṣe yẹ lọ. Tẹ́ bá kórin méjì bọ́dán lẹ́ẹ̀kan ṣoṣo, mistake máa wáyé. Mistake yìí dẹ̀ lè tún fẹ́ stress yín ju bó ṣe yẹ lọ. Nǹkan yín nídìí kí ẹ farabalẹ̀ plan ẹ̀ dáadáa lọ́jọ́ tòní kí gbogbo ẹ lè lọ dáadáa o. Èní máa lọ dáadáa, tẹ́ bá falẹ̀ mọ́ ṣẹ́gun ẹ lè rí gbámú. Bákan náà sì rí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà á wà òkè lọ́jọ́ tòní, kò ní sí wàhálà rẹpẹtẹ. Àwọn gan tún lè support yín lórí àwọn kan tó fẹ́ stress yín púpọ̀ lọ́jọ́ ti tòní. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ maroon tàbí deep red jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ ti tòní. Oníràwọ̀ ìpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22 ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ oríire ló jẹ́ o. Gbogbo nǹkan ìdùnnú máa ṣẹlẹ̀ lénìí o. Kódà èní báyìí ẹ máa enjoy ara yín dáadáa, ẹ máa ní fọkànbalẹ̀, ẹ máa ní fọkànbalẹ̀, ẹ máa rí àwọn nǹkan ìdùnnú dáadáa lọ́jọ́ ti tòní. Kò ní sí wàhálà rárá lọ́jọ́ tòní. A ṣe yín bí ìgbà pé kí ẹ gbafẹ́, a ṣe yín bí ìgbà pé kí ẹ enjoy ara yín. Gbogbo ìtẹ́ bá ṣe lénìí báyìí àwọn èèyàn àgbóríyìn fún yín. Èní yóò ṣeéṣe kọ́pọ̀lọpọ̀ yín kí ẹ ní promotion. Èní yóò ṣeéṣe kí ẹ tún ní recognition sí káwọn èèyàn tún mọ̀ yín sí mọ́ nǹkan tẹ́ ń ṣe lọ́jọ́ ti tòní. Èní yóò ṣeéṣe kí àwọn èèyàn tún máa pọ́n yín lé, kọ́ máa yẹ yín sí bàbàrà dáadáa lọ́jọ́ tòní. Kò ní sí issue kankan láàrin èèyàn àti èèyàn lọ́jọ́ tòní. Gbogbo nǹkan á lọ sòsé bó ṣe yẹ kí ó lọ ní ọjọ́ ti tòní. Ẹ máa wà creative dáadáa. Àwọn nǹkan tí ò wá sí yín nínú ọgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn nǹkan tó jẹ́ talent yín tó ṣe pé ẹ ti ẹ̀ discover tẹ́lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ yín lè discover talent yín lọ́jọ́ tòní. Tẹ́ máa tún mọ̀ pé nǹkan báyìí bí a ti bá tún ṣe á tún help mi o, á tún jẹ́ kí nǹkan lọ dáadáa fún mi o. Ìrẹ́pọ̀ tó dánmọ́rán máa wà láàrin ẹ̀yin àti àwọn ọmọ yín ní ọjọ́ ti tòní náà. Ẹ̀yin tẹ̀sí jọmọdé tẹ̀ ń lóràwọ̀ ẹ máa lẹ́ràn ọ̀fẹ́ gidi gan lọ́jọ́ tòní. Gbogbo èèyàn àgbà tí yín nǹkan kí nǹkan tẹ́ bá ń ṣe, àwọn èèyàn kàn máa pàtẹ́wọ́ fún yín, wọ́n á máa júbà yín ní pé lágbájá, ọkùnrin ni ọ́ lágbájá, obìnrin ní ẹ̀hún try best yẹ gidi gan. Ọjọ́ yìí ọjọ́ oríire ló jẹ́ fún yín, tẹ̀lé ráǹfààní jẹ́ níbikíbi, tẹ̀lé rí dùnnú níbikíbi, ìrèlè tibikíbi wọlé lọ́jọ́ tòní. Ọjọ́ oríire ló jẹ́, iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin, ire owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 10 kù ogún ìṣẹ́jú láàárọ̀ sí aago 11 kù ogún ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 23 sí October 22 ọjọ́ ìgbà kìí sára púpọ̀ o.
ó gbà kíyèsára torí ìpèníjà lè ṣẹlẹ̀ nínú ilé. Ó lè bí nǹkan tó lágbára láàrin èèyàn àtolólùfẹ́ yín lọ́jọ́ ti tòní. Láàrin èèyàn àtolólùfẹ́ yín àwọn nǹkan kan lè ṣẹlẹ̀ ńbẹ̀ lọ́jọ́ tòní tá dàbí ìgbà pé ẹ máa fẹ́ ná tán bí owó díẹ̀ lọ́jọ́ tòní. Tẹ́ máa fẹ́ wò pé lágbájá responsibility ẹ ni o gbọ́dọ̀ ṣe, tàmẹ̀dù responsibility mi ni mo gbọ́dọ̀ mọ̀. Oríṣiríṣi nǹkan lè ṣẹlẹ̀ lọ́jọ́ tòní nínú ilé yín. Ẹ̀yin tẹ́ bá wá gbélé, òkèèrè ni ẹ̀yin àtolólùfẹ́ yín ti máa táwọn sí ara yín, tàbí kẹ́ ẹ gbúròó nǹkan kan nílé tó ṣe pé a fẹ́ mú yín wò pé jẹ́ n sáré lọlé lọ ṣàwọn nǹkan kan. Ọ̀rọ̀ tó jọ mọ́ family tàbí relationship yín ó ṣe é ṣe kí issue fẹ́ dìde ńbẹ̀ díẹ̀ lọ́jọ́ ti tòní. Sùúrù lẹ máa nílò, sùúrù lẹ máa nílò. Ẹ lè ní sudden nǹkan tẹ́ fẹ́ ṣe, tẹ́ fẹ́ fi support olólùfẹ́ yín gan tó ṣe é pé ẹ máa fẹ́ squeeze ara yín láti ṣe ni pé kò sí ààyè ẹ̀ but jẹ́ kí n try best mi. Nǹkan náà lè relate mọ́ nǹkan inú ilé yín lọ́jọ́ ti tòní. Ọjọ́ yìí á lọ dáadáa níbi iṣẹ́ o tẹ́ bá lọ síbi iṣẹ́. Ṣùgbọ́n àárín ẹ̀yin àtolólùfẹ́ yín ló lè rí bákan lọ́jọ́ tòní. Bákan náà sì rèé ó ṣe é ṣe kí owó wọlé fún yín tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́ dáadáa lénìí. Aago 4 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 5 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour pink sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ oríire ló jẹ́ pẹ̀lú. Ìbáṣepọ̀ yín àtàwọn èèyàn á dùn alárinrin. Ọ̀rọ̀ àsọpàtì kan wà tẹ́ ti sọ pé àti pẹ̀lú yàn látijọ́ mẹ́ta tí wọ́n ń retí, tẹ́ ẹ̀ ń retí pé bóyá wọ́n fún yín feedback lórí ẹ̀. Ó ṣe é ṣe kí feedback yẹn wáyé lọ́jọ́ tòní o, kí wọ́n fún yín lésì lórí ọ̀rọ̀ tí ẹ ti jọ sọ látijọ́ mẹ́ta tó ṣe pé ọ̀rọ̀ náà lè ṣe yín láǹfààní. Ìfọ̀rọ̀wérọ̀ láàrin èèyàn àtàwọn èèyàn á já gere dáadáa lọ́jọ́ tòní. Ẹnu á máa gbé yín dáadáa gan lọ́jọ́ tòní pẹ̀lú. Ẹnu á máa gbé yín gidi gan. Ẹ máa sọ àwọn ọ̀rọ̀ ẹnu yín á máa wúwo tó sì jẹ́ pé àwọn nǹkan kan tún máa wá sí ọpọlọ yín bí inspiration gidi gan lọ́jọ́ tòní tó ṣe pé ó dára kí ẹ mú àwọn kan náà kẹ́ mú báyìí kẹ́bẹ̀ sí jot ẹ̀ kalẹ̀, kẹ́bẹ̀ sí gbéṣe lórí ọ̀bọ ìdàgbàsókè ayé yín. Bákan náà sì rí ọjọ́ tòní ẹ ṣọ̀rọ̀ sọ, ẹ má sọ̀rọ̀ àsọjù, ẹ má mu ọtí rárá lọ́jọ́ tòní o, ẹ jìnnà sí ọtí mímu pátápátá ní ọjọ́ ti tòní. Ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ oríire ló jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Ọjọ́ tó ṣe pé naturally àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín. Naturally ẹ̀yin àtàwọn tẹ́ jọ ń bára ṣe immediate people yín connection gidi máa wà láàrin yín. Naturally ọjà yín máa yá torí ẹnu yín máa dùn lọ́jọ́ tòní bí oyin ni. Ẹ fẹnu polówó ọjà, ẹ fẹnu polówó ọjà. Ẹ̀yin gan fúnra yín ẹ̀ ní fẹ́ sinmi lọ́jọ́ tòní, ẹ̀ ní fẹ́ dákẹ́. Tẹ́ bá ti ń dákẹ́ látijọ́ yìí pé àmì tí ẹ fẹ́ sọ nǹkan kan, mo kàn fẹ́ hide gbogbo ẹ̀ gẹ́gẹ́ bá ṣe mọ̀ ìràwọ̀ Scorpio gẹ́gẹ́ bí ìràwọ̀ tó máa ń gbé nǹkan pamọ́ sọ́kàn. Ẹ ní fẹ́ hide ẹ̀ lọ́jọ́ tòní. Ẹ máa polówó gan. Ẹ wá bá mi ra nǹkan tí mò ń tà, mo gbé lérí báyìí, wá bá mi dúnàdúrà. Bẹ́ẹ̀ ló máa rí lọ́jọ́ tòní. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ tí gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ fún yín. Àárín èèyàn àtolólùfẹ́ yín á dùn alárinrin. Àárín èèyàn àtàwọn ẹ̀gbọ́n àtàbúrò ó máa ní nǹkan kan tẹ́jọ máa ṣe fúnra yín lọ́jọ́ tòní. Àárín yín máa gúnrégé lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni owó máa wọlé fún yín lénìí. Aago 2 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour orange sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ ìbùkún ló jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ yín máa ríre gbámú o. Tẹ́ bá sì sí ríre gbámú ẹ má gbàgbé ìṣẹ̀dá spiritual lọ́jọ́ tòní. Ẹ máa rí owó. Ohun tẹ́ ti ń tiraka fún láti jẹ́ ìyẹn á dire lọ́jọ́ tòní, á dowó lọ́jọ́ tòní. Ẹ máa rí ṣe lọ́jọ́ tòní dáadáa. Ire á wọlé fún yín o. Ire á wọlé fún yín lọ́jọ́ tòní. Ẹ lọ kọ́lẹ̀ o. Ohun tẹ́ ti ń retí pé nǹkan yìí báwo mo fẹ́ ṣe. Ilé lẹ fẹ́ kọ́ ni, mọ́tò lẹ fẹ́ rà ni, fóònù ńlá lẹ fẹ́ rà ni, àwọn nǹkan kan lẹ fẹ́ gbéṣe ni, ẹ máa rí gbéṣe lọ́jọ́ tòní o. Bẹ́ẹ̀ ni ẹ máa rí gbéṣe lọ́jọ́ tòní. Stress àwa pọ̀ díẹ̀ o lórí pé mò ń wówó, mo nídìí owó, mo nídìí gbá, mo nídìí àwo, ṣùgbọ́n ẹ máa padà rí lọ́jọ́ ti tòní. Ọjọ́ tó dára láti fi kówó lórí nǹkan lọ́jọ́ yìí jẹ́, láti fi rí pé nǹkan yìí mo padà owó tẹ́ ti ń dá látijọ́ ìgan pé mo fẹ́ ra mọ́tò ni o. Owó yẹn máa pé tẹ́ bá rí nǹkan kan gidi kan fi ṣe ní ọjọ́ yìí. Ọjọ́ ìjẹ́ fún yín tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yẹn máa ríre gbámú. Gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ. Díẹ̀ sì ni àwọn nǹkan tó rẹwà náà lẹ máa like. Tẹ́ bá lọ sọ́jà lénìí bí ìgbà pé kí ẹ mú luxury thing lẹ́ẹ̀ máa wá. Wọ́n bá ta gold yẹn ní 1.5 million naira kíákíá lẹ máa sáré rà. Tápá ẹ̀ bá kà fún yín lọ́jọ́ tòní. Ọjọ́ oríire ló jẹ́ fún yín. Ẹ lè fi ra nǹkan wọlé, ẹ lè fi tún ara yín ṣe, ẹ lè fi ra aṣọ, ẹ lè fi ṣe nǹkan kí nǹkan fún ìdàgbàsókè, ẹ sì lè fi fún ìṣẹ̀dá náà ní ẹ̀bùn. Kò sí wàhálà. Iṣẹ́ á lọ dáadáa. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin. Ire owó náà máa wọlé fún yín lénìí bá ti ṣe sọ. Aago 1 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 2 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour brown sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ èrùpẹ̀lẹ̀ eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ ìgbà kẹsàrà díẹ̀ o. Ẹ máa ní family responsibility tó pọ̀ lọ́jọ́ tòní.
nǹkan máa pọ̀ tẹ́ fẹ́ mójútó ní inú fámìlì yín nínú ilé yín lọ́jọ́ tòní. Ó lè jẹ́ òjò ni ó máa ṣí páànù lọ àní rí láburú. Ó lè jẹ́ pé omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù ló máa wáyé tẹ́ máa fẹ́ rò pé jẹ́ ká bẹ̀rẹ̀ sí mójútó ọ̀rọ̀ inú ilé kí inú ilé sẹ́ẹ̀tì. Ó lè jẹ́ pé àwọn ṣíà kan ni ẹ fẹ́ tún ṣe àbí ẹ fẹ́ ṣàrẹ́ńjmẹ̀ǹtì kan nínú ilé yín lọ́jọ́ tòní. Ó lè jẹ́ owó ilé, ó lè jẹ́ owó ọmọ iléèwé. Òun ni ẹ máa wá lọ́jọ́ tòní tí a fẹ́ bí stress díẹ̀ lọ́jọ́ tòní fún yín. Ọlọ́run ò ní jẹ́ kí páànù ilé yín, Ọlọ́run ò ní jẹ́ kó ṣí bọ́ láṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba. Ṣùgbọ́n àwọn nǹkan kan tó ṣe pé ó dàbí nǹkan tẹ́ ti ń neglect nínú ilé yín látijọ́ mẹ́ta. Bóyá ibìkan rọra sán níbi fẹ́ǹsì ara ilé yín ni tó ṣe pé ẹ ti ń fojú fò dàńpé wò kò sí nǹkan kan jàre, máa ṣí padà máa ṣe tó bá yá. Bó ṣe ṣe kó ṣe pé nǹkan tó máa fẹ́ force yín láti ṣe lọ́ranyàn á fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní. Àwọn bùkátà máa pọ̀ fún yín lọ́jọ́ tòní o. Fún ìdí èyí kẹ́ gbáradì kalẹ̀. Ẹ wá kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní pẹ̀lú kanra, ẹ gbọ́dọ̀ kanra ju bí ó ṣe yẹ lọ nínú ilé. Lótìítọ́ àti lódodo ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́ẹ̀ máa ronú àròjù lọ́tùn lósì lọ́jọ́ tòní, ṣùgbọ́n kò dára kí ẹ ronú àròjù o. Èèyàn máa ń rorí ni. Ó dára kí èèyàn rorí ju kí èèyàn ronú lọ. Tí èèyàn bá ronú á máa dá rẹ̀ sára ni. Tí èèyàn bá ro orí, orí máa tún nǹkan ṣe ni. Ẹ rí dájú pé ẹ plan lórí ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ẹ ṣàyẹ̀wòye sí nípa ibi tẹ́ tí ń bọ̀, ibi tẹ́ dé dúró àti ibi tí ẹ̀ ń lọ ní ilé ayé tẹ́ wáyé. Gbogbo eléyìí máa jẹ́ nǹkan tó ṣe pé ó lè ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní láti ní ìdàgbàsókè. Gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ nínú ilé yín pátápátá lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ ṣe prayer lé lórí. K'Ọlọ́run gbé yín borí gbogbo stress rẹpẹtẹ púpọ̀ lọ́jọ́ tòní àti àwọn nǹkan bí bùkátà lọ́jọ́ tòní. K'Ọlọ́run bá yín gbọ́ àwọn bùkátà. Ẹ fi ìgboyà kojú ohunkóhun lọ́jọ́ tòní kẹ́ni ilé lọ dáadáa. Ẹ̀yin tẹ́ bá lọ síbi iṣẹ́ gan, ó ṣeéṣe kí ẹ gbúròó nǹkan kan láti ilé lọ́jọ́ tòní tá fẹ́ mú yín kú gìrì láti wò pé inú ilé mi. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí family member kan kó fẹ́ stress yín lọ́jọ́ tòní, kó fẹ́ nílò support yín àbí kí nǹkan kan ṣẹlẹ̀ sí wọn tó ṣe pé ẹ lè máa fẹ́ ṣaládùúrótì fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní á lọ dáadáa, tẹ́ bá lọ bí iṣẹ́ máa rí iṣẹ́ ṣe, bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín. Ṣùgbọ́n ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín ó lè rí bákan torí ọ̀rọ̀ ara yín ló máa yéra yín lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ ẹlòmíì lè máa yé yín lọ́jọ́ tòní. Tinú yín báyìí lè máa fẹ́ ṣe lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára púpọ̀. Aago 7 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 8 kù ìṣẹ́jú 5 ní àárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lè ní tí kọ́lọ̀ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18. Ọjọ́ yìí ọjọ́ tó dáa ni, ṣùgbọ́n ọjọ́ tó tún lè rí bákan ni o látàrí pé ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ó ṣeéṣe kí pressure fẹ́ wà o. Mood swing á fẹ́ gbalẹ̀ kan lọ́jọ́ tòní láàrin ẹ̀yin tẹ́ ń lòràwọ̀ ẹ máa ní mood swing púpọ̀. Mood yín á ṣe bí bàbá kẹtì ẹ má báyàn ṣe rárá. Ó ṣeéṣe kí ẹ máa feel pressured láti inú wá. Ó ṣeéṣe kẹ́ wà terrified bákan nínú ọkàn yín kí nǹkan kan fẹ́ máa dàrú dàpọ̀ nínú mind yín kẹ́ máa fẹ́ máa rò sọ́tùn rò sósì. Spiritually lọ́jọ́ tòní jẹ́, ṣùgbọ́n ẹ wá kíyèsára pẹ̀lú ìrònú àròjù o. Ẹ má ronú àròjù rárá lọ́jọ́ tòní. Ẹ fi gbogbo nǹkan lẹ̀ sọ́wọ́ Ọlọ́run Ọba tó dá yín. Èyí tẹ́ fi máa ro life yín torí ó máa láwọn nǹkan kan tí ẹ máa ti máa wò tẹ́ ẹ máa fẹ́ máa wò pé kí ló dé tí kinní yóò ti rí báyìí, kí ló dé tí kinní yóò ti dàgbàsókè, báwo ni nǹkan yín ṣe ń lọ báyìí tó ṣe pé ẹ máa wà terrified gan nípa àwọn nǹkan kan ní ìgbésí ayé yín, pàápàá nípa ìdàgbàsókè, nípa àṣeyọrí. Ẹ rí dájú pé ẹ ronú àròjù. Torí tẹ́ bá ronú àròjù ó lè affect yín. Ẹ má ṣe pé bóyá ẹ fẹ́ rò rárá torí lack of clarity máa wà lọ́jọ́ tòní. Ó lè mú kórí gan máa fọ́ yín gan lọ́jọ́ tòní púpọ̀ kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ mú sùúrù lò kẹ́ sì mẹ́dọ̀. Ẹ calm down dáadáa. Ẹ fẹ́ ní ṣe spiritual work. Ẹ̀yin tó ṣe pé spiritual work kò kì í jẹ́ lára yín tẹ́lẹ̀. Tẹ́ bá ṣe tèní á jẹ́ fún yín. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tó bá yẹ pé ẹ̀yin obìnrin tẹ́ bá ní ojúbọ ẹgbẹ́, ẹ̀yin ọkùnrin náà tẹ́ lójúbọ ẹgbẹ́ ẹ bọ ẹgbẹ́ lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ bá sì ní ẹ lè pè wá ká bá yín bọ ẹgbẹ́, á bá yín bọ ẹgbẹ́ lọ́dọ̀ wa ń bí lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ súnmọ́ nation lọ́jọ́ tòní láti ṣe prayer nǹkan tẹ́ ẹ ń fẹ́. Ẹ wá gbọ́dọ̀ rìnrìn òru lénìí o. Ẹ gbọ́dọ̀ rìnrìn òru. Ìjákùmọ̀ kan yìí dé ọ̀sán, ẹni àbèrè ẹ̀yìn dé òru. Ẹ má rìn lóru lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ má wàṣọ dúdú rárá lọ́jọ́ ti tòní. Kò bá spirit tèní mu. Spiritual day lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ táwọn spirit gidi máa rọ̀gbà yín ká lọ́jọ́ tòní jẹ́. Àwọn màláíkà máa rọ̀gbà yín ká lọ́jọ́ tòní. Ẹ bèrè nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe prayer. Ẹ wà ní ìmọ́tótó ló dára. Ẹ má ní sex rárá lọ́jọ́ tòní. Ẹ wà ní ìmọ́tótó ló dára kí ẹ free ara yín. Àyíká yín gbọ́dọ̀ wà ní ìmọ́tótó. Gbogbo nǹkan lè lọ dáadáa. Tẹ́ bá lọ síbi iṣẹ́ mind yín ni kí ẹ máa tẹ̀lé. Ẹ sì má jẹ́ kí nǹkan kan pressure yín ju bó ṣe yẹ lọ torí kẹ́ má bá ṣe mistake. Ire wá wọlé fún yín lénìí. Tẹ́ bá falẹ̀ mọ́ṣẹ́ ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára, ṣùgbọ́n mood swing yìí náà ló lè lágbára lọ́jọ́ ti tòní. Kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Aago 8 kù ìṣẹ́jú 5 láàárọ̀ sí aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí color brown sì jẹ́ color. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ mi tí kìrò Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́. Ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́. Àyíká yín àgbàlẹ̀ fáyọ̀ àgbàlẹ̀ fún dènù.
ó ṣeé ṣe kí ó ní nǹkan kan tí ẹ fẹ́ ṣe fún community yín lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe lọ́jọ́ tòní kí àwọn èèyàn bá yín jókòó bá yín yọ̀ lórí àṣeyọrí kan lọ́jọ́ tòní tẹ́ ẹ ṣe, bẹ́ẹ̀ sì ni èèyàn kan lè ṣàṣeyọrí tó jẹ́ ọ̀rẹ́ yín kan tẹ́ máa fẹ́ bá jó tẹ́ máa fẹ́ bá yọ̀ lọ́jọ́ tòní. Bákan méjì ni ẹ̀yin tẹ́ bá ń ṣẹgbẹ́ kan tẹ́ bá ní kó ya yín ní owó ẹgbẹ́ lọ́jọ́ tòní, wọ́n lè ya yín o, ẹ lè béèrè fún ìrànlọ́wọ́ ẹgbẹ́ lọ́jọ́ tòní, wọ́n á ya yín lówó, wọ́n á fún yín lówó ní owó ẹgbẹ́. Ẹ̀yin tẹ́ sì ti ń expect pé ohun tá lè jọ ṣe pamọ́ bóyá bí àjọ tẹ́ ti já sẹ́yìn tẹ́ fẹ́ kéré ẹ̀, ó ṣeé ṣe kí ẹ kéré àjọ náà ní ọjọ́ ti tòní. Àwọn akitiyan kan tẹ́ ṣe tó involve ẹ̀yin àtàwọn èèyàn rẹpẹtẹ, ó ṣeé ṣe kí ó jọ kó béèrè fẹ́yìn ní ọjọ́ ti tòní kẹ́rẹ́ àǹfààní ẹ̀jẹ̀ lọ́jọ́ yìí. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Ó dára kẹ́ fi connect, ẹ máa tún ní connection dáadáa sí ilé ni, ẹ máa bá àwọn èèyàn ṣe dáadáa, àwọn èèyàn náà bá yín ṣe dáadáa lọ́jọ́ tòní. Níbi iṣẹ́ yín gan àwọn customer máa wọlé dáadáa lọ́jọ́ tòní tí wọ́n á bá yín dúnàdúrà dáadáa. Ire á wọlé fún yín púpọ̀ lọ́jọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí. Ẹ wá kíyèsára pẹ̀lú party alẹ́, ẹ má lọ party alẹ́ o, torí àwọn míì wà tó ṣe pé wọ́n lè ti rẹ́rọ yín sínú tẹ́lẹ̀ pé àsìkò yìí gangan mo fẹ́ ṣe nǹkan báyìí fún, àsìkò yìí mo fẹ́ fi poison sínú drink ẹ̀, torí àsìkò fóòmù ńlá wáyé. Ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ Pisces bí ọ̀tá ìkọ̀kọ̀ pọ̀ fún yín rẹpẹtẹ, ẹ lọ́ta ìkọ̀kọ̀ wọn rẹpẹtẹ, àwọn ọ̀tá bí ọ̀rẹ́ bí ọ̀tá wọn pọ̀ tí wọ́n bá yín rẹ́rìn lójú yín tó máa kẹ̀yìn sí yín tí wọ́n máa sọ oríṣiríṣi. Ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní, ẹ má lọ party alẹ́ lọ́jọ́ tòní, ẹ fọgbọ́n ṣe fẹ̀lẹ̀ ṣe kéènì lè lọ dáadáa. Aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bọ Olódùmarè nìkan lọ́ba tó nímọ̀ jùlọ. Ẹ sì má gbàgbé láti tẹ subscribe button lórí YouTube. Ẹ follow wa, ẹ subscribe wa lórí YouTube báyìí. Kẹ́sì bá wa share rẹ̀. Ẹ copy link ní YouTube, ẹ fi sí WhatsApp status yín. Ẹ fi sí ibikíbi tẹ́ bá lè fi sí káwọn èèyàn lè láǹfààní àti máa wo eléyìí kẹ́sì rí dájú pé sọ fún wọn kó subscribe náà. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.